èèyàn kọ́kọ́ ń sọ pé èèyàn ń ṣe mítìn àkọ́kọ́ tí gbogbo wa péjú ọlọ́run kò ní bá Alhaji Musiliu Ayinde ọmọ Akínsọ́yà ọlọ́run ní bẹ́ẹ̀ nu jẹ́ o tó fi kú ọlọ́run adẹ́dẹ́ lágbà ó ní iye owó tó ní kálukú mú sára lọ sílé fún first meeting first meeting àti ìwọ kámpù rárá first meeting pé mo pe gbogbo yín àtẹ̀ntọ́ wá láti Ìbàdàn àtẹ̀ntọ́ wá láti Abẹ́òkúta àtẹ̀ntọ́ wá first meeting pé gbogbo wa péjú ó ní iye owó tí ó ń kálukú mú lọ sílé lẹ́yìn ìgbà yẹn aṣálápin náà gbà ń bẹ̀. ọ̀sẹ̀ tí ó gba àmì náà gbà ń bẹ̀. ẹnu wọn mọ́mọ́ jẹ́rìí ni ọ̀sẹ̀ tí ó gba àwọn náà da fìlà wọn bá gbádá wọn gbà náà wọn jí wọn náà kó wá po ọ̀sẹ̀ tí ó gba nǹkan ọkọ tí ó kàn ń dùn mí ni pé ariwo Musiliu tí wọ́n ń pa yìí ǹjọ́ lẹ́tọ̀ sí yín torí yín ni gbogbo ayé fi ń bàjà ó fẹ́ràn ní tíátà ó ti fẹ́ràn ní tíátà jù gbogbo owó tó rí àìmọye èèyàn ló ṣe fún kò sí ẹni tí ò ṣe fún wọn ò ṣe dárúkọ káwá pààyè tì olóòtú lẹ́yìn ìgbà tá a wá mú ọjọ́ pé ọjọ́ báyìí la fẹ́ wọ camp ó ṣẹ̀ṣẹ̀ tó wá àárín ìjà ló dá owó ọ̀sẹ̀ báyìí ọjọ́ báyìí lẹ fẹ́ wọ camp ní next week o gbogbo yẹn lọ dun inú ilé yín nù àtúnkálùkù tó ká owó sápò lọ sílé ẹ lọ tọ́jú ilé náà kẹ́ tó wọ camp kẹ́ tó wá jókòó pa síbí hòtẹ́ẹ̀lì tí Olúọmọ gbà kò ń ṣe hòtẹ́ẹ̀lì 30,000 per night kò ń ṣe hòtẹ́ẹ̀lì 30,000 per night hòtẹ́ẹ̀lì bí 40,000 naira per night tí ẹnì kọ̀ọ̀kan mú yàrá ọlọ́run ọmọdé ẹlòmíì ti ríru yàrá yẹn sùn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan yàrá wọ́n yẹn dé bẹ́ẹ̀ ó ti arrangement ti wà wọ́n á na káàdì lé ẹ lọ́wọ́ ni. jíjẹ mímu ń kọ́ ń bẹ̀. jíjẹ mímu yẹn ètò yẹn tó wá wà ó wá pé nípele mẹ́ta ẹ̀yin àgbààgbà ẹ̀ ní bínú ni ẹgbẹ̀rún mẹ́wàá lójúmọ́ ẹgbẹ̀rún mẹ́wàá 10,000 naira ni àwọn tó jẹ́ àwọn bàbá wa àwọn bàbá alápẹ̀ni náà ni àwọn ọ̀gá alálùdé àwọn ọ̀yá wa madam sajẹ ìyá dáadáa bó ṣe pín ó ṣètò àwọn àgbàlagbà lọ́tọ̀ bàbá wa fọ́kòkò náà wà ń bẹ̀ bàbá wa dẹ́rù pọ̀kọ̀ wà ń bẹ̀ ó ṣètò gbogbo nǹkan létò ọ̀yá ìpele kejì ẹ̀yẹ mọ́ mẹ́gbẹ̀rún mẹ́jọ 8,000 naira ó dẹ̀ ṣètò yẹn náà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣètò onípele karùn-ún. ìpele wa ni ẹ̀yin wà tí yan. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ó gbowó lọ́wọ́ lágbájá ó gbowó lọ́wọ́ tàmẹ̀dò ó ti yẹ kárì kan lára àwọn tí Olúọmọ gbowó lọ́wọ́ ẹ̀ ìdá bàbá gọ́fúnà Babájídé Sanwó-Olú bàbá Bọ́lá Ahmed Tinubu kárì kankan lára àwọn tí wọ́n lè dìfẹ́ǹdì pé lóòótọ́ la kówó fún ibo ló kówó sí. àbí wọ́n ṣá àwọn náà ń gbọ́ gbogbo tó ń kálukú yín sọ ó yẹ kí a lè rẹ́nìkan nu wọn pé nígbà tí programu yẹn máa bẹ̀rẹ̀ lóòótọ́ 1 billion naira la fún ẹ o kó náà wá bọ́ síta kó lè dìfẹ́ǹdì owó yẹn. then number 2 mo tún rántí pé ní ọjọ́ tí wọ́n kó wa lọ sọ́dọ̀ gọ́vnọ̀ owó tí gọ́vnọ̀ fún wa fúnra wa Látúndélé tá a pín o. MC kọ́ ló pin fún yàrá nǹkan ló gbà á. nǹkan ló pin fún wa o. oṣù kọ́ ló gbà á. oṣù kọ́ ló gbà o. bóyá tí gbogbo yín ọba bá ti gbàgbé bóyá ká lè rán yín létí. sanwó náà fún yín lówó. àsanwó fún pé owó pé ẹ̀kan wàá kí mi. gbogbo yín lẹ gba owó ń gbà náà ẹ̀ ń pa ẹ̀kẹ́ mọ́ o. oníkálukú ń ṣe yọ̀tọ̀ mi lóòótẹ́lẹ̀ o. bẹ́ẹ̀ aláwùjọ yóò gbà. bẹ́ẹ̀ falapẹ. wọ́n àtọ́bẹ̀ èyàn àtọ́bẹ̀ la èyàn àtọ́ kò sí ẹni tó kéré jù ọmọ tó kéré jù camp kò sẹ́ni tí owó ọ̀tẹ̀ lọ́wọ́ ẹ wá wò ó ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù ọjọ́ kan tí ó kù àwa nìkan nù sáré ṣẹ́ẹ̀dẹ̀ ríbi tógun ti wá àwa mọ̀ àwa mọ̀ ṣẹ́ẹ̀rí gbogbo àwọn tí ń gbẹ̀yìn dìde against Olúọmọ àfi tó bá jẹ́ ìpè kankan nù wọn ò kọ́lé lára Olúọmọ wọn ò ra mọ́tò lára Olúọmọ wọn ò ní lárí lára Olúọmọ tẹ́ẹ̀tì tó ń wá ìṣubú ẹ̀ ló kù. nígbà tí ẹ fẹ́ wọ káàmpù tán ní kí ẹ fi oko eré lẹ̀ ẹ má lọ sí location mọ́ ẹ wá jókòó tì mí ìyá àdéhùn ti wà pé bàbá parí kinní yìí o ẹgbẹ̀lẹ́gbẹ̀ báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ báyìí ẹ máa fún ẹ̀yin tẹ́jẹ́ ikọ̀ ẹ̀yin ti bí náà ẹgbà tí ẹ̀yin ti sí náà ẹgbà tí gẹ́gẹ́ bọ́ ẹ píṣọ̀ rí àfún ilé oúnjẹ ṣé ọ̀rọ̀ tiẹ̀ wà àtẹ́kọ̀ wà. kò sí àsọtẹ́lẹ̀ kankan
àsọyé kò sí. ẹ tún wá gbọ́ mi sà bí ó ṣe tí àsọtẹ́lẹ̀ tán pé àsọyé kankan ò sí láàrin gbogbo wa Olúọmọ promise anybody pé ẹ bá ti ń lọ iye báyìí ni màá kó fún yín òjò ní rọ̀ títí tí kójó ò mọ̀ dá o ní àwọn bàbá wa fi kọrin kan pé òjò tó rọ̀ tí ó tètè dá Ọlọ́run ló mọ yẹni tí ó pa Ọlọ́run ló mọ yẹni tí ó pa o Ọlọ́run ló mọ yẹni tí ó pa òjò tó rọ̀ tí ó tètè dá Ọlọ́run ló mọ yẹni tí ó pa Musiliu mami kan o Àyìndé mami kan kò séwu lẹ́gbẹ̀rún ọkọ mami kan o ogun kan ò ní jàjàjà kọ́mọ̀wulẹ̀ dáwọ́ dúró Àyìndé mami kan o ìgànmọ̀ ń di ọmọ àfẹlẹ̀jà ọmọ wájú ọlọ́kọ̀ tí sọ̀rọ̀ ẹ̀kúlé ọlọ́kọ̀ wọn àṣejìgbà lẹ̀kẹ̀ oge gédégédé ọlọ́kọ̀ wọn àtàn yẹbẹyẹbẹ létí omi. Alore TV lóde o, Alore TV lóde, Alore wa nílọrin, òsì pítà ògbóde, àwọn ọmọ ìlú Ìlọrin, àwa kéwú gbowó, àwa sì ń ṣàdúrà gbọ́rẹ́, àṣọwọ́ tìrà làwa náà o, tìrà làwa náà, ó tìrà làwa náà o, tìrà làwa náà. For the record, orúkọ tí lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ò yí padà Abíọ́lá Adésínà lórúkọ mi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Saubana. Èrè jẹ́rà tí àwọn èèyàn mọ̀ lára ọ̀nà yìí náà. Ìbàlẹ̀ wa ní àbẹ́kọ̀ọ́. Ìbàdàn ni mo ti kọ́ṣẹ́. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa kan tí wọ́n ń pè ní Ayọ̀ Olúyẹmí. Ọmọọṣẹ́ àìsàn pẹ̀pẹ̀ ni wọ́n. Lẹ́yìn ìgbà tí mo lò ọdún díẹ̀ pẹ̀lú wọn mo wá padà sí ọ̀dọ̀ ọ̀gá mi Akínyẹmí Ọláìyá. Akínọláìyá. Tó ṣe ìyàwó láìpẹ́ kọ́ ni. Bẹ́ẹ̀ni. Lọ́fọ́ tó di àná aláwọ̀sá báyìí. Bẹ́ẹ̀ni. Ó wá ní ọ̀rọ̀ yẹn àti àwọn onímọ́tò ṣe jẹ́. Àwọn náà gbọ́n lẹ́yìn náà ti fún yín unity. Ọ̀rọ̀ tó wà ń bẹ pọ̀ gan. Àti onímọ́tò ni. Bí ó ṣe pọ̀lì nígbà tí Akínọláìyá máa ń wá sọ́dọ̀ Olúọmọ ìyẹn Alhaji Musiliudeen Àyìndé ọmọ Akínsànyà mo máa ń ní orí ọ̀fẹ́ àti tẹ̀lé wọn wá a lè lò bí ọ̀sẹ̀ kan a lè lọ̀sẹ̀ méjì ká padà so nígbà tó dé àyè kan èmi nìkan kan gbà yẹn ẹ̀gbọ́n mi kan náà wà tí àjọ máa ń wà papọ̀ ra Sunday dada so àwa méjèèjì lájọ máa ń tẹ̀lé Akínọláìyá wá sí ọ̀dọ̀ Olúọmọ ọ̀dọ̀ Olúọmọ ọ̀dọ̀ Alhaji Musiliudeen Àyìndé Akínsànyà nígbà tó stage kan ìfẹ́ tí Alhaji Musiliudeen Àyìndé ọmọ Akínsànyà ní sí mi àti sí ẹ̀gbọ́n Sunday dada ó ṣe díẹ̀ torí èdè àìyedè kékeré kan wáyé láàrin Alhaji Musiliudeen Àyìndé Akínsànyà àti Alhaji Akínọláìyá ń gbà yẹn tó mú kí Alhaji Akínọláìyá ó fi Òṣòdì ilẹ̀ òun ò bá wọn ṣe ń bẹ̀ mọ́ ṣùgbọ́n ọláfẹ́ tí èmi àti Sunday ní sí Olúọmọ pọ̀ gan torí ó jẹ́ ìdá kan tó kó yàn mọ́ra. Ẹ wá tẹ̀lé Olúọmọ lọ. Báwa ti dúró sóṣòdì nìyẹn. Ọ̀gá yín máa ń kọ́ ẹ ti dọ̀gá yín àbẹ́ ẹ̀ dalẹ̀ ọ̀gá bẹ́ẹ̀. Dalẹ̀ ọ̀gá. Ìbọn ló mú yín débẹ̀. Òun ló mú wa débẹ̀ èèyàn lè mú yàn débì kan èèyàn lè mú àtijọ́ aláyé ti dáyé ni èèyàn ti láàyàn kọ̀ọ̀kan dandan kéèyàn dúró síbẹ̀ bóyá lórí pé ẹbí mi mọ̀ sọ èdè olówó kọ̀ọ̀kan dandan kó dúró lórí pé mi mọ̀ sọ èdè olówó wọ́n mú wa débi àti jẹ́ èèyàn ni bọ́ ìjà kékeré tó ṣẹlẹ̀ yẹn kò ní ká ti torí ẹ̀ á fi ọwọ́ tó ń fún wa lóúnjẹ ẹlẹ́ngbà yẹn bá a ṣe dúró ni. sáfẹ́ náà unit àbẹ́ ìgbà unit. nígbà tó tó àsìkò kan láti ń tẹ̀lé Alhaji Musiliu kiri torí ọ̀pọ̀lọpọ̀ gbà tèmi máa ń ṣe ń gbà yẹn bóyá kí wọ́n fẹ́ ṣe nǹkan kí n ṣolùdarí ètò kò sí tó bá ṣe lóṣòdì ń gbà yẹn máa ṣe MC ń bẹ̀ kí n dẹ̀ ṣe pé mo bá ṣe yẹn tán
kí n torí kí n ṣe gbogbo àwọn nǹkan tó mú kí Alhaji Musiliudeen Ayinde Akínsànyà kó láìkì wọ́n tẹ̀ ló fẹ́ràn kéèyàn ní tálẹ̀ǹtì gan. ó fẹ́ràn ẹ̀ tó bá ṣe dúró nìyẹn bá ṣe ń kópa láti gbà ẹ̀ gbogbo bá rẹ̀ ṣe ń kópa ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tá a rí aṣáàrùn jó mọ́ra wọn àwa náà fi ń tọ́jú ilé tọ́jú ẹ̀mí ara bó wọn. wà ní àárín MC àti Akínọláyà lónìí. Ọlọ́run ti gbàkóso síjà torí Ọlọ́run ti gbàkóso wọ́n ń sọ̀rọ̀ wọ́n kálukú ríra wọn wọ́n dẹ̀ ń kíra wọn wọ́n sì ṣe dára síra wọn. pẹ̀lú ògùn lọ́wọ́ Ọlọ́run. nígbà tí ọ̀rọ̀ wá di pé àkàmpéènì ṣe tiẹ̀ wà ń bẹ̀ àti Lálùdé ti jáde àbẹ̀wò àpá náà ti jáde Alápinni Òòṣà òun náà ti jáde àwọn mìíràn ó sì jáde o pẹ̀lú gbogbo ìgbà tó ní kálukú ti bẹ̀rẹ̀ sí ṣé iná wà ń bẹ̀ ṣé wọ́n ti ẹ̀ fún yín lówó àbẹ́ ìgbowó. mo fẹ́ràn béèrè tí ẹ béèrè lọ́wọ́ mi lóòótọ́ ẹ rí ayé burú gan àwọn ọmọ èèyàn wọ́n burú gan torí ń gba gbogbo ìpìlẹ̀ ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ní tí a lọ́kọ̀ọ̀kan èmi ò sí ń bẹ̀ ṣùgbọ́n gbà tó di pé èrò ń wá lọ́tún lósì tó di pé èrò ń wá lọ́tún lósì tí gbogbo èrò ń wọlé lọ́tún lósì èmi náà padà ní opportunity láti wà nínú tíìmù yẹn mo padà ní opportunity kódà ọ̀gá mi tí mo pè l'Akínọláyà àwọn náà wà nínú tíìmù tá à ń sọ yìí ẹjọ́ ṣe CGI ni pé èèyàn kọ́kọ́ ń sọ pé èèyàn ń ṣe mítìn àkọ́kọ́ tí gbogbo wa péjú Ọlọ́run kò ní bá Alhaji Musiliudeen Ayinde ọmọ Akínsànyà Ọlọ́run ní bẹ́ẹ̀ nu jẹ́ o tó fi kú Ọlọ́run adẹ́dẹ́ lágbà ó ní iye owó tó ní kálukú mú sára lọ sílé fún first meeting rẹ́rìn lọlé first meeting àti ìwọ kámpù rárá first meeting pé mo pe gbogbo yín àtẹ̀ntọ́ wá láti Ìbàdàn àtẹ̀ntọ́ wá láti Abẹ́òkúta àtẹ̀ntọ́ wá first meeting pé gbogbo wa péjú ó ní iye owó tí ó ń kálukú mú lọ sílé lẹ́yìn ìgbà yẹn Alápinni náà gbà ń bẹ̀ ọ̀sẹ̀ tí ó gba Àmínà náà gbà ń bẹ̀ ẹnu wọn mọ́mọ́ jẹ́rìí ni ọ̀sẹ̀ tí ó gba àwọn náà da fìlà wọn bá gbádá wọn gbà náà wọn jùmọ̀ wọn náà kó wá po ọ̀sẹ̀ tí ó gba nǹkan ọkàn tí ó kàn ń dùn mí ni pé ariwo Musiliu tí wọ́n ń pa yìí ǹjọ́ lẹ́tọ̀ọ́ sí yín torí yín ni gbogbo ayé fi ń bàjà ó fẹ́ràn ní tíátà ó ti fẹ́ràn ní tíátà jù gbogbo owó tó rí gbogbo ìgbà yẹn. wọ́n tiẹ̀ tún ló gbé mọ́tò fóbìnrin kan láàrin yín. àìmọye èèyàn ló ṣe fún kò sí ẹ tí ò ṣe fún wọn ò ṣe dárúkọ káwá pààyè tì olóòtú lẹ́yìn ìgbà tá a wá mú ọjọ́ pé ọjọ́ báyìí la fẹ́ wọ camp ó ṣẹ̀ṣẹ̀ tún wá àárín ìjà ànádà owó ọ̀sẹ̀ báyìí ọjọ́ báyìí lẹ fẹ́ wọ camp ní next week o gbogbo yẹn lọ dun inú ilé yín nù àtúnkálùkù tún ká owó sápò lọ sílé ẹ lọ tọ́jú ilé náà kẹ́ tó wọ camp kẹ́ tó wá jókòó pa síbí hòtẹ́ẹ̀lì tí Olúọmọ gbà kò ń ṣe hòtẹ́ẹ̀lì 30,000 per night kò ń ṣe hòtẹ́ẹ̀lì 30,000 per night hòtẹ́ẹ̀lì 40,000 naira per night tí ẹnì kọ̀ọ̀kan mú yàrá Ọlọ́run ọmọdé ẹlòmíì ti ríru yàrá yẹn sùn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan yàrá wọ́n yẹn ń dé bẹ́ẹ̀ ó ti arrangement ti wà wọ́n á na káàdì ilé ẹ lọ́wọ́ ni. jíjẹ mímu ń kọ́ ń bẹ̀. jíjẹ mímu yẹn ètò yẹn tó wá wà ó wá pín ní ìpele mẹ́ta ẹ̀yin àgbààgbà ẹ̀ ní bínú ni ẹgbẹ̀rún mẹ́wàá lójúmọ́ ẹgbẹ̀rún mẹ́wàá 10,000 naira ni àwọn tó jẹ́ àwọn bàbá wa àwọn bàbá Alápinni náà ni àwọn ọ̀gá Lálùdé àwọn ọ̀yá wa Madam Sajẹ ìyá dáadáa bó ṣe pín ó ṣètò àwọn àgbàlagbà lọ́tọ̀ bàbá wa Fọ́kọ̀kọ̀ náà wà ń bẹ̀ bàbá wa Dẹ́rù Pọ̀kọ̀ wà ń bẹ̀ ó ṣètò gbogbo nǹkan létò ọ̀yá ìpele kejì ẹ̀yẹ mọ́ mẹ́gbẹ̀rún mẹ́jọ 8,000 naira ó dẹ̀ ṣètò yẹn náà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣètò onípele karùn-ún. ìpele wa ni ẹ̀yin wà tí yan. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run òun ní fi ẹ̀tọ́ mi síbòmí ìpele kejì mo wà ẹgbẹ̀rún mẹ́jọ mo ó sì dùn mọ́ ló tẹ́ yín lọ́rùn. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àlè gbà tó àwọn bàbá àtàwọn ọ̀gá tó kọ́ wá ń sẹ̀ ìbáwọn ni wọ́n bí wa kó lẹ̀ jíjà oníkálukú ń ṣe yọ̀tọ̀ mi inú kámpù báyìí ni ẹnìkan jẹ́wọ́ fún mi nínú àwọn àgbàlagbà pé ìfúnpá òun ti ga tẹ́lẹ̀ inú ibi tóun wà yìí ni ìfúnpá òun ti lọlẹ̀ ọwọ́ náà lọ́mọdé tóun ti lọ location kan yìí
tóun kò ń sùn bí tóun lè ń jẹun tí ò lè sí wàhálà. iṣẹ́ òde wa ń ṣe níbẹ̀. iṣẹ́ tá à ń ṣe ojú pé iṣẹ́ tá à ń ṣe ojú pé ká jí láàárọ̀ ká ṣe campaign house to house ẹ dákun awọnú ọjà lọ ká báwọn èèyàn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ká báwọn èèyàn sọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu la fẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè a dẹ̀ fẹ́ kí bàbá wa Babájídé Sanwó-Olú kí wọ́n di gómìnà iṣẹ́ tá à ń ṣe nìyẹn. ọ̀rọ̀ tá à ń sojú ẹ náà àwọn àdúgbò wa lè lọ káàkiri Èkó. kò síbi tá à fọ ṣẹ̀dẹ̀ torí mọ́tò wà fún wa kò síbi tá à dé Ọlọ́run ló mọ iye sienna tí olú ọmọ fi owó ara rẹ̀ kó jọ nínú sienna nínú àwọn mọ́tò yìí náà àwọn ohun tíátà tẹ̀ tó gbé lọ lára ẹ̀ wá o tó bùn ọmọ fún ó bùn wọn nínú àwọn nígbà tá a parí campaign àdẹ̀wà ń bẹ̀ fún odidi oṣù mẹ́ta ẹjọ́ olóòtú ẹjẹ́ àkọ́kọ́ wo iye yàrá bí almost ọ̀dà ká sọ pé wọ́n fún un ní percentage ká sọ pé 35,000 wọ́n fún un ní discount ká sọ pé 35,000 ẹjẹ́ àwò ó dẹ̀ gba yàrá 108 ó dẹ̀ sanwó hòtẹ́ẹ̀ fún odidi oṣù mẹ́ta ẹ̀dẹ̀ ń bọ́ sórí social media ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀gbà pẹ́ẹ́ ni ẹnu ìyá yín ọmọ ọmọ jẹ́rí ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run lẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀ṣọ́jọ́ bí tó kàn máa tó bá lóòótọ́ làwọn organize bọ̀ síbẹ̀síbẹ̀ ó máa fi àfikún pé ẹgbẹ́ ó ní bàbá alágbájá ń ṣe ọjọ́ bí ẹ mọ́tò fún wọn tó máa ní nǹkan tó máa ṣe kò tún mọ́ pé ó kàn ṣeré wá lálẹ́ alimọ́mọ́ ó ń bọ̀ lálẹ́ tó bá ti wá báyìí tó bá ti lè wá lálẹ́ kó ìrọ̀rùn ti dé kò yẹn ò mọ owó pé gbogbo ilẹ̀ máa bì á fi tẹ́ bá ti rí tó bá ti dé báyìí ó lè ní gbogbo ẹ̀yin tí mo bá tẹ dúró yé báyìí ni mo fún yín ó kálukú ó tún bẹ̀ sára lẹ́yìn yẹn weekly allowance wà o lọ́sẹ̀ o weekly allowance ó wà lọ́sẹ̀ o tí owó ọ̀sẹ̀ ìyẹn ló tún wà ń bẹ̀ ẹ̀dẹ̀ ni kò ṣe dáadáa ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ náà ló pé fóònù ó ti ẹ̀sọ́ yẹn di pure water ni. ìṣe fóònù tọ́lọ́sọ́dà bí. ẹnu sọ kínni àmọ́ ẹgbẹ́ ó tún yẹn di pure water fún wọn ni. fóònù gidi wọ́n máa ní ó kàn máa ṣeré wá. ẹ̀yin náà gbàṣà. ó ti ń ṣe fáwọn àbọ̀tẹ́lẹ̀ ọmọ inú ọgbà láwà ọmọ inú ọgbà ṣẹ́rí tí èèyàn bá jẹ́ ẹni tó mọ̀ọ́re o ò ní ronú pé n tó bá ṣe fún ẹ nísìn wàá ronú tó ti ṣe fún ẹ látẹ̀yìn ni tẹ́mi tún nígbàgbọ́ pé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin lẹ́sọ tí yín o èmi tún máa ṣe dáadáa lábẹ́ olú ọmọ Alhaji Musiliudeen Ayinde Akinsanya. bàbá ẹ yóò dára máa rí pé àwọn tí wọ́n ń jáde yìí náà àwọn mí kọ́mpìnì gbé àwọn ọmọ pé bí ó ṣe rí rèé o ìlú lé o ìlú lágbára o kìíní àkọsọ bẹ́ẹ̀ àkọwọ àwọn sọ pé iṣẹ́ táwọn ṣe àwọn òrówó gbà ní ìlérí tó ṣe fáwọn òrówó kọ àwọn alálùlé sọ ní wáyé sì gbọ́. bàbá o olóòtú ẹ jẹ́ kí wọ́n ṣe estimate iye tí wọ́n gbà láti bẹ̀rẹ̀ campaign kí kọ̀ọ̀kan wọ́n ṣe estimate iye tí wọ́n gbà láti bẹ̀rẹ̀ campaign tí tàbí wà ní camp títí dìgbà tí káàmpù yẹn parí kí wọ́n kọ́kọ́ sí ẹ́. ó gbowó lọ́wọ́ lágbájá ó gbowó lọ́wọ́ tàmẹ̀dò ó ti yẹ kárì kan lára àwọn tí olú ọmọ gbowó lọ́wọ́ ẹ̀ ìdá bàbá ẹ̀ gọ́fúnà Babájídé Sanwó-Olú ọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu kárì kankan lára àwọn tí wọ́n lè defend pé lóòótọ́ la kówó fún ibo ló kówó sí. àbí wọ́n ṣá àwọn náà ń gbọ́ gbogbo tó ń kálukú yín sọ. ó yẹ kí a lè rẹ́nìkan nu wọn pé nígbà tí programu yẹn máa bẹ̀rẹ̀ lóòótọ́ 1 billion naira la fún ẹ o kó náà wá bọ́ síta kó lè defend owó yẹn. then number 2 mo tún rántí pé ní ọjọ́ tí wọ́n kó wa lọ sọ́dọ̀ gọ́vnọ̀ owó tí gọ́vnọ̀ fún wa fúnra wa la tún délé tá a pín o. MC kọ́ ló pín fún yàrá nǹkan ló gbà á. nǹkan ló pín fún wa o. oṣù kọ́ ló gbà á. oṣù kọ́ ló gbà o. bóyá tí gbogbo yín ọba bá ti gbàgbé wáyà ká lè rán yín létí. sanwó náà fún yín lówó. àsanwó fún pé owó pé ẹ̀kan wàá kí mi. gbogbo yín lẹ gba owó ń gbà náà ẹ̀ ń pa ẹ̀kẹ́ mọ́ o. oníkálukú ń ṣe yọ̀tọ̀ mi lóòótẹ́lẹ̀ o. bẹ́ẹ̀ aláwọ̀ yóò gbà. bẹ́ẹ̀ fàlà pé. wọ́n àtọ́bẹ̀ èèyàn àtọ́bẹ̀ la èèyàn àtọ́ kò sí ẹni tó kéré jù ọmọ tó kéré jù camp
ọ̀sẹ̀ tí owó ọ̀tẹ̀ lọ́wọ́ ẹ wá wò ó ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù ọjọ́ kan tí ó kù àwa nìkan nù sáré ẹ̀dẹ̀ ríbi tógun ti wá àwa mọ̀ àwa mọ̀ ṣẹ́rí gbogbo àwọn tí ń gbẹ yín dìde against Olúọmọ àfi tó bá jẹ́ pé kankan nù wọn ò kọ́lé lára Olúọmọ wọn ò ra mọ́tò lára Olúọmọ wọn ò ní lárí lára Olúọmọ tẹ́tì tó ń wá ìṣubú ẹ̀ ló kù ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣubú ẹ̀ náà ni wọ́n tún dúró lé lórí tí wọ́n ń wá àwọn nu Ọlọ́run nu ọba tí ṣèdájọ́ yóò ṣèdájọ́ láàrin gbogbo wọn. ká tó máa lọ sà. nígbà tí ẹ fẹ́ wọ káàmpù tán ní kí ẹ fi oko eré lẹ̀ ẹ má lọ sí location mọ́ ẹ wá jókòó tì mí ìyá àdéhùn ti wà pé bàbá parí kinní yìí o ẹgbẹ̀lẹ́gbẹ̀ báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ báyìí ẹ máa fún ẹ̀yin tẹ́jẹ́ ìkọ́wé ẹ̀yin ti bí náà ẹgbà tí ẹ̀yin ti sí náà ẹgbà tí gẹ́gẹ́ bọ́ píṣọ̀ rí àfún lówó oúnjẹ ṣé ọ̀rọ̀ tiẹ̀ wà àsọyépọ̀ wà. kò sí àsọtẹ́lẹ̀ kankan. àsọyé kò sí ẹ tún wá gbọ́ mi sà bí o ṣe ti àsọtẹ́lẹ̀ tán pé àsọyé kankan ò sí láàrin gbogbo wa Olúọmọ promise anybody pé ẹ bá ti ń lọ iye báyìí ni màá kó fún yín mo tún wá rántí pé after gbàtà tó parí tó ń kálukú ti lọ ó tún pè wá padà níjọ́ kan wá sí hòtẹ́ẹ̀lì kan nínú Ìkẹjà ń bí báyìí. everybody wà láwa tó dáná oúnjẹ tí gbogbo wa jẹ tá a dẹ̀ tó mọ́ ń bẹ̀ a dẹ̀ tó ń lọlé ó dẹ̀ fún wa lówó ó ní mo ṣèlérí fún yín pé bóyá láàrin torí mi ò fẹ́ kẹ́gbẹ́ yẹn ó tú mo fẹ́ kí ẹgbẹ́ yẹn ó continue. ìyẹn campaign group tí mo yẹ bọ́lọ́n bá ṣe ń bò mí láti rí sí màá máa náwó sí yín bí Ọlọ́run bá ṣe ń bò mí láti rí sí màá máa náwó tá àti ẹ̀ mọ̀ yìí pé àwọn kan ń gbìmọ̀ ìbàjẹ́ kówókówó fún un kò sí bó ti wulẹ̀ kó rí ẹjẹ́ àwò láàrin ara wa bó bá jẹ́ pé ẹ nírú ẹ̀ lábúrò abẹ́ ẹ bá nírú ẹ̀ lọ́mọ ẹ wo problem to face láàrin bíi ọdún méjì sísìn ó jẹ́ èèyàn tí Ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀ ó jẹ́ èèyàn takuntakun ó jẹ́ èèyàn tí àwọn olùfẹ́ ni tó bá jẹ́ pé èèyàn lásán tí ò lọ́lọ́run lẹ́yìn ni irú ogun tó jà Alhaji Musiliudeen Ayinde lẹ́nu ọdún méjì sísìn ó tó ń téèyàn fi lé ayé lẹ̀ lọ gbogbo yín lẹ̀dẹ̀ lajú lẹ̀dẹ̀ rí ohun tó ń face ẹ̀ tí ẹ̀ wá lè mú yẹn mẹ́ra kẹ̀ wò pé ọmọkùnrin ṣebí síbẹ̀síbẹ̀ bó ṣe jagun ètò ilé yàtọ̀ lọ nínú àwọn tí wọ́n ti wà lórí ètò ẹ ti wá mú ẹran léyà o. ta ló wá mẹ́ran. abẹ́ mẹ́ran léyà. ta ló mẹ́ran nù wọn. ẹ wá mẹ́ran léyà olóòtú ọ̀pọ̀lọ́ ní bàbá débi ìrùkáfò tẹ́ ẹ wá mú ẹran léyà ẹ já bẹ̀rù Ọlọ́run nínú gbogbo tá a bá ń ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ wà nínú òkùnkùn tẹ́ ń ta ìfà sínú mọ́lẹ̀ gbogbo yín pátá náà láyé ti rí gbogbo yín láyé ti mọ̀ ẹ̀yin ẹ wá máa wo tọ́lọ́hun ṣe ẹ̀yin inú sá Ọlọ́run nìyẹn ó kù yín ó kàdédà yín ọba tí ṣèdájọ́ yóò jọ ṣèdájọ́ láàrin gbogbo yín. orúkọ yín lẹ́ẹ̀fẹ́ ká máa ṣe. Abíọ́lá Adésínà lórúkọ mi aka Saubana tí gbogbo ayé mọ̀ mí sí nìyẹn. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó